Ẹ̀yin tèmi àti ẹ̀yin olólùfọ́ sinimá Kọ́lé Oṣó apá kìíní, apá kejì, apá kẹta, kẹrin, karùn-ún, kẹfà tó fi wá dórí ẹlẹ́ẹ̀keje. Ǹjẹ́ ẹ̀yin fẹ́ wo apá kẹjọ part 8 sinimá Kọ́lé Oṣó? Ẹ tẹ subscribe button, kí ẹ láìkì, kí ẹ kọ́mẹ́ǹtì, kí a sì sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Wọ́n ní ẹni bí ni làájọ ṣòkòtò ó jọ kíjìpá. Ṣèbí Yorùbá bọ̀ wọ́n ní ọ̀ká bímọ sílẹ̀ ó bóró, àkekèé bímọ sílẹ̀ ó bíyọnu. Kọ́lé Oṣó bímọ sílẹ̀ ó bóró, ìyẹn Oṣówàndé. Ẹ̀yin tèmi, ṣé ẹ ò gbàgbé pé ọ̀rẹ́ Osùn ìyẹn ni ó ń tọ́jú Oṣówàndé, ìyẹn ọmọ Kọ́lé Oṣó, níbi tí Kọ́lé Oṣó ti fẹ́ ṣe ìjàmbá fún arábìnrin tí ó ń tọ́jú ọmọ rẹ̀ Oṣówàndé ni Oṣówàndé ti yọ sí i tó sì ní rárá òun ò ní gbà kí bàbá òun kó ṣe ìjàmbá fún ìyá tó ń tọ́ òun tó ń tọ́jú òun. Ẹ̀yin tèmi, ǹjẹ́ ẹ̀yin ò gbàgbé ẹbọra kan burúkú ọmọ láńgídí tí ó máa ń gbé gbogbo ènìyàn nínú iléèwé? Bó ṣe ń gbé kúkúrú ló ń gbé gígùn, bó ṣe ń gbé ọmọ pupa ló ń gbé ọmọ dúdú tó ń gbé lọ fún bàbá rẹ̀ ológun ìkà, tí bàbá rẹ̀ ológun ìkà tí ó sì ń lo àwọn ọmọ náà fún àwọn olóṣèlú. Wọ́n ní tí ìgbín bá ń pàràbà tó ń pàrókò, wọ́n ní bíi ti igi lakọ. Ṣèbí àṣemọ́ rẹ̀ ló ṣe nígbà tí ó gbìyànjú láti gbé ẹfun àti ọ̀rẹ́ rẹ̀. Bó ṣe di pé ẹbọra fẹ́ gbé ẹfun àti ọ̀rẹ́ rẹ̀ ní Kọ́lé Oṣó débẹ̀, tí ẹfun sì lọ fi ẹjọ́ sun ẹ̀gbọ́n rẹ̀ wípé ẹbọra ti gbé ọ̀rẹ́ òun lọ. Ṣèbí bí ẹbọra ṣe gbé ọ̀rẹ́ rẹ̀ lọ ní Kọ́lé Oṣó yarí tí ó sì lọ síbẹ̀ tí ó lọ tú àwọn ọ̀rẹ́ ẹfun sílẹ̀. Kó tó di pé ó lọ tú àwọn ọ̀rẹ́ ẹfun sílẹ̀, ṣèbí òun ló ti bẹ́ láńgídí lápá tí ìyẹn sì bẹ̀rẹ̀ sí ní jẹrà. Ẹ má gbàgbé, tí ẹ bá fẹ́ wo apá kẹjọ part 8 sinimá tuntun Kọ́lé Oṣó, ẹ tẹ subscribe button, kí ẹ láìkì, kí ẹ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Ọ̀rẹ́ ẹfun tó ṣe ìjàmbá fún lọ́jọ́ kìíní àná nípa ọ̀rọ̀ lẹ́kítọ́rà tí wọ́n fi lé ẹfun kúrò níléèwé nígbà yẹn, òun náà wà lára àwọn tí ẹ̀bọ̀ra jí gbé tí Kọ́lé Oṣó sì lọ gbà sílẹ̀ ní ilé bàbá ẹlẹ́bọra. Ṣùgbọ́n Kọ́lé Oṣó ní àwọn kò kí ń ṣe nǹkan ọ̀fẹ́, wípé òun ò mọ gbọ́ṣẹ́ ọ̀rẹ́ rẹ̀ wò ni, pé òun ò sì mọ jẹṣẹ́ rẹ̀ lákọlákọ. Kódà ó jẹṣẹ́ rẹ̀ débi wípé díẹ̀ ló kù kó doyún, díẹ̀ ló kù kó bóyún dé. Ṣebí kàkà kó sàn lára ìyá àjẹ́, ìṣe ló fi gbogbo ọmọ rẹ̀ bí obìnrin. Kàkà kí ọmọ láńgídí wòsàn, níṣe ni apá rẹ̀ bẹ̀rẹ̀ sí ní jẹrà tó sì bẹ̀rẹ̀ sí ní jẹrà sí i. Kódà nígbà tí àwọn ọ̀nàrẹ́bù wá béèrè ẹ̀jẹ̀ wọn lọ́wọ́ bàbá láńgídí, ìṣe ni bàbá láńgídí gbé nǹkan tí wọ́n mọ̀ sí lé wọn lọ́wọ́. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, ká tó wí ká tó fọ̀, ibi tí Ifá tó kó àwọn ọmọ Èṣùbọ́lá sí, Kọ́lé Oṣó àti Èṣùbọ́lá wọ́n mọbẹ̀, wọ́n sì ní àwọn yóò lọ láti lọ gba àwọn ọmọ náà sílẹ̀. Ṣèbí Ifá náà kò ṣe ẹran rírọ̀ tí òun náà sì dúró wápéwápé. Ṣùgbọ́n tírin bá kanrin, ìkan gbọ́dọ̀ tẹ̀ fún kan. Irin Ifá ìyẹn họ́rákù ó padà tẹ̀ fún Kọ́lé Oṣó, because Kọ́lé Oṣó àgbáwo ni, tí ó sì mú ẹ̀yìn Ifá janlẹ̀ tí Ifá sì yà tó disappear. Àwọn ọmọbìnrin tí wọ́n kó Ifá sí yọ́ọ̀yọ́, àwọn náà sì fẹsẹ̀fẹ̀, tí Kọ́lé Oṣó sì tú àwọn ọmọ Òṣóbọ́lá sílẹ̀ láyọ̀ àti àlàáfíà tí wọ́n sì kọrí sí ilé wọn. Ṣèbí Yorùbá bọ̀ wọ́n ní kò lè tán lára ọmọọba kó mọ̀ kú dànsákì, kò sì lè tán lára wèrè kó mọ̀ kú gbóyà. Mọ̀kàn ní kí n ṣẹ̀rù báyìí ni. Ṣèbí nígbà tí àwọn ẹbí Kọ́lé Oṣó tí wọ́n wò pé òkè àwọn yóò wà ní ọ̀ǹdìlò. Ẹ̀yin tèmi, ẹ má gbàgbé, tí ẹ bá fẹ́ wo apá kẹjọ sinimá yìí, ẹ tẹ subscribe button, kí ẹ láìkì, kí ẹ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì part 8 sí yín direct. Wọ́n ní tí ológun kà bá lòun ò ní ṣoògùn kà mọ́, àwọn tí ò ní jẹ́ kò ní jẹ́. Ṣàdédé ni èṣù ọ̀dàrà, èṣù láàlú ògiri òkò tó yọ sí ilé Oṣó lójijì
tí ó sì ní oṣó, àwọn ilé oṣó wọ́n dáràn, wọ́n rógo, wọ́n ti tọ́jà. Kí ló fà á tí Èṣùlàlú fi yọ sí ilé oṣó? Ṣèbí ọmọ Lágídí ọjọ́ kìíní àná tí kọ́lé oṣó bẹ́ ládàá, òun ni ó ti padà kú tó jọ́lọ́run nípè. Bàbá rẹ̀ sì yarí, ó lóun ò ní gbà, ó ní àfi kóun gbẹ̀san. Èṣùlàlú ló wá rán lọ sí ilé oṣó láti rí wípé kóun lọ gbẹ̀san. Ó ní kí Èṣùlàlú kó tàn wọ́n wá sí ilẹ̀ odi, níbi tí ẹni tó bá ti gbọ́ kò ní lè sọ, ẹni tó bá lè sọ kò gbọ́dọ̀ sọ̀rọ̀. Mọ́kà mọ́rò mọ́sàn-án rí ní ilẹ̀ odi. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, ó ní kí wọ́n lọ sí ilẹ̀ odi ní ohun ètùtù, ṣùgbọ́n ẹ̀tàn ni. Ẹ̀yin tèmi, ǹjẹ́ ẹ̀yin fẹ́ wo apá kẹjọ sinimá Kọ́lé Oṣó? Ẹ tẹ subscribe button, kí ẹ láìkì, kí ẹ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Ẹ̀yin tèmi, ǹjẹ́ kí ló padà ṣẹlẹ̀ ní ilẹ̀ odi? Ǹjẹ́ Èṣùlàlú padà lẹ́yìn àwọn ilé oṣó àbí ó dúró tì wọ́n? Ǹjẹ́ kí ni Èṣùwándé ọmọ Kọ́lé Oṣó padà ṣe? Ipa wo ló padà kó lọ́dọ̀ Èṣùlàlú? Ǹjẹ́ báwo ni àwọn ìdílé oṣó ṣe padà rẹ́yìn bàbá ọmọ Lágídí? Sinimá sì ń tẹ̀ sọ́wọ́ iwájú. Ẹ pàdé wa ní part 8 kájọ jẹ̀gbádùn rẹ̀ dáradára. Ó tún dìgbà kan náà tá ó tún máa pàdé. Èmi ni tiyín ní tòótọ́, motivational speaker Ìsọnù. For the meantime, ẹ mọ̀ bó skẹ́.